mo máa introduce ẹ̀. But ọwọ́ tàwọn ní kẹ́ ti bèrè wípé ta ni boyfriend mi. Our people want to forbid you. Why did you forbid you? I will be alcohol and intensity. Agbẹ́ni ààrẹ mọ̀ nǹkan tó ń ṣe kò jára ẹ̀ ó kò jẹ́ bàbá tọmọ kó bá lára ṣó wá rí àlàbẹ̀ kankan làwọn fi ń lè fò. Orí ẹ̀ wà bẹ́ẹ̀. ìṣàwùrù tí o tẹ ní ìkọ̀kọ̀ wọ́n bí yín rè wọ́n ẹ̀ ṣẹ̀ bá gba ẹ̀rí pé lọ tẹ́mi sí mo bá ń kí bàbá yín ló ń kí wọ́n bí yín rè. tó o ní o fi wọ́n ṣe rẹ̀ nǹkan tó bá máa ń lọ fẹ́ ṣe fún mi. wá kí láti ẹ̀ sọ yìí náà wá kí ló dé tẹ̀ jọ́ ní gbogbo ẹ̀ ṣé ẹ̀yin ò mọ̀ pé ikú tó bá ti dín atọ́kùn ẹ̀ àti wọ̀gbálẹ̀ ó gbọ́dọ̀ dangerous rẹ̀. irú èpè wo lẹ ṣe tán sínsìn wọ́n lè ṣe máa lẹ́nu gbàgà tí wọ́n ṣépè fún odidi ọmọ ènìyàn láì ṣe ẹranko. àgbàgbé bó ṣe rẹ̀ ó dáa níbi tó wà yìí lábá ẹ̀yìn káwọn kan máa jẹun ẹ̀ lára. Àtẹ̀lé lásán oríta yẹn bẹ̀rẹ̀ ní dẹ̀wọ̀n. bàbá òbí ìyá wọn rí àwọn náà ní fẹ́ẹ́ tẹ́ ẹ. Ogun dé. He's a mega superstar. Yeah.